ẹ bá súnmọ́ microphone dáadáa. obìnrin fẹ́ tẹ̀ lọ́rùn ọkùnrin ò lè fún àti wájọ gbé pọ̀ báwo lẹ́sìn bọ̀ ta lè ṣe. tá a lè gbọ́n nínú yín. èmi ni sà. ìwọ ni. ẹlọkùnrin. kí lorúkọ rẹ. Mariam ni sà. Mariam ìwọ ń kọ́. 9 months. ẹ fẹ́ káwọn èèyàn rójú wọn gbọ́dọ̀ rójú wọn ni o wọ́n gbọ́dọ̀ rójú wọn ni o wọ́n gbọ́dọ̀ rójú wọn mo ṣe ni wọ́n wá o. Mariam. bẹ́ẹ̀ni sà. 9 months. bẹ́ẹ̀ni sà. kí ló ṣẹlẹ̀. a ní dep ni sà mọ́mí wa ti kú dáàdì wa ti kú sà. kí ló wá ṣẹlẹ̀ ẹ sọ story yẹn fún mi yes full sir. details. mọ́mí wa kú ní 2020 ní November 2020 ìgbà tó wá di April 2021 dáàdì wa náà wá kú. ẹ̀yin méjì péré wọ́n bí ni. bẹ́ẹ̀ni sà. family dáàdì yín kọ́. wọ́n wà bọ́ ẹnìkan kò dá sí tiwa sà. ẹnìkan kò béèrè yín. bẹ́ẹ̀ni sà. family mọ́mí yín kọ́. àwọn náà wà. àwọn náà béèrè yín. ẹnìkan kò béèrè wa nù. ìgbà wọn náà ti béèrè yín last. mọ̀ láti ọjọ́ tó ti wá ṣe 8 days dáàdì mi lẹ́nu kọ̀ọ̀kan wọ́n ti délé wa kẹ́. ẹ̀yin ọmọlé wọn ni. àmọ́lé wọn a máa ń pè wọ́n. a máa ń pè wọ́n kì í wá wa lẹ́yìn tá a bá pè wọ́n nìkan tá a bá pè wọ́n gan wọn kì í béèrè báwo la ṣe ń live life wa. mo bá a ṣe ń jẹun mo bá yé ṣe nǹkan kan. láti 2020 wọ́n àti dáàdì mi ti kú láti April. bó lẹ wá ń gbé. ilé dáàdì mi náà ni. létí dáàdì yín kọ́. bẹ́ẹ̀ ni sà. ẹ̀yin méjì péré lẹ wá ń gbé bẹ̀. bẹ́ẹ̀ ni sà. kí lẹ wá ń jẹ. Ọlọ́run náà ló ń ṣe everything sà. bó lẹ ṣe ń jẹ. èmi kọ́ iṣẹ́ hairdresser àdó mo máa ń bá mi yàn ṣe irun so nǹkan tá a fi manage life wa náà ni. ìwọ ń kọ́. nǹkan ṣe télọ̀. ibo làwọn family dáàdì yín ń gbé. Ìbàdàn náà náà wà. ṣé ẹ mọ̀ kẹ́kẹ́ nu wọn. bẹ́ẹ̀ ni sà. dákọ̀ méjì nu wọn. Ìṣọ̀lá Àfá Ìṣọ̀lá. Àfá Ìṣọ̀lá. bẹ́ẹ̀ ni sà. àfá àtún ni wọ́n. bẹ́ẹ̀ ni sà. ibo wọ́n ti ṣe ibo wọ́n gbé. ní Olódó lórí ilẹ̀ lólódó. Àfá Ìṣọ̀lá bẹ́ẹ̀ ni. lórí ilẹ̀ lólódó. bẹ́ẹ̀ ni sà. sókè ṣé orí ilẹ̀ kẹ́kẹ́kẹ́kẹ́ náà wà. bẹ́ẹ̀ ni. ọ̀dọ̀ ṣéwù zikrulai náà wà. rárá wọ́n kọ́lé sórí ilẹ̀ ni. wọ́n kọ́lé sí orí ilẹ̀ ókè kò ń ṣe inú ìjọ yẹn rárá wọ́n kẹ́ kọ́lé síbẹ̀ ni. bẹ́ẹ̀ ni sà. Àfá Ìṣọ̀lá bẹ́ẹ̀ ni sà. iṣẹ́ kí náà ń ṣe. iṣẹ́ àfá náà ni. ṣé táwọn èèyàn mọ̀ ọ́n náà nu. bẹ́ẹ̀ ni sà. ta tún lè mọ̀ nù wọn. bàbá Abíọ́dún náà máa ń pè wọ́n wà ní Gbẹ́ńlá ní family house tiwa. Gbẹ́ńlá ní family house yín. bẹ́ẹ̀ ni sà. Gbẹ́ńlá kan náà. bẹ́ẹ̀ ni. kí ló kọ bàbá yín. bàbá Múránà. Múránà bàbá yín ṣe kí ni bàbá yín ṣe. pẹ́ńtà ni wọ́n. pẹ́ńtà ni wọ́n. bẹ́ẹ̀ ni. ṣé wọ́n kàn síkì náà fi kú. wọn fi bẹ́ẹ̀ sickness ọjọ́ kan náà ni àdẹ̀gún wọn lọ sí hospital wọn dẹ̀ dákẹ́ láàárọ̀ ọjọ́ kejì. ìwọ tẹ̀lé ọdún mélòó báyìí. going to 20. ìwọ ń kọ́. 16 years. 16 years. ẹ̀yin méjì tẹ̀ dágbélé náà ni. bẹ́ẹ̀ ni sà. Gbẹ́ńlá ń bàdàn ọmọ Gbẹ́ńlá dẹ̀ ni. bẹ́ẹ̀ ni nílé oníkòkò. ilé oníkòkò. 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 bẹ́ẹ̀ ni. sáwọn Ìbàdàn náà mọ̀ tara wọn nù báyìí ni. mi rò pé Ìbàdàn mọ̀ tara wọn nù báyìí o. ilé oníkòkò àbí kòkò. ilé oníkòkò. ilé oníkòkò bẹ́ẹ̀ ni. ok ilé oníkòkò. bẹ́ẹ̀ ni. ní Gbẹ́ńlá. bẹ́ẹ̀ ni sà. ẹ̀yin ọmọ ilé oníkòkò ní Gbẹ́ńlá ń bàdàn ẹ káalẹ́ o. ilé oníkòkò ní Gbẹ́ńlá ń bàdàn ẹ káalẹ́ o. fẹ́ẹ́ rántí ọmọ yín Múránà tó ṣiṣẹ́ pẹ́ńtà adé èékú káde yẹn ẹ̀nù sáwọn ọmọ yìí ni ọ̀dá ni àbí bàbá wọn ni ọ̀dá àbí ìyá wọn ni ọ̀dá kẹ́ méjèèjì ó tó kú. ọ̀fẹ́ sọ̀rọ̀ àbí kí lẹ́rù pọ̀ ṣẹlẹ̀ sáwọn òbí yìí ni ọ̀dá sáwọn ẹbí kó tó di pé wọ́n kú ni. àmọ́ nǹkan tá a ṣe fún wọn àmì tó jẹ́ ń bẹ̀. mọ̀ tẹ́ ẹ ṣe fún wọn tó bá ti lọ sílé táwọn ọmọ yìí ń gbé àwọn ará àdúgbò sì ti bá a sọ̀rọ̀ pé bí àwọn ọmọ yìí ṣe wí àwọn ọ̀rẹ́ bí kankan mọ́ wọn. nǹkan tó máa ń complain ni pé a kì í yọjú sáwọn a kì í yọjú dẹ̀tà bá sọ pé ká yọjú lélẹ̀ tá a bá lọ síbẹ̀ nǹkan tí ò ṣe náà máa fi lọ so ìtòrí ọ̀la kì í fi yọjú sí family kankan. bíi kíni. bíi nǹkan tí ẹ máa búyàn rádaràda kan wá dẹ̀ lélẹ̀ ajá nǹkan tó pé ara wa kọ́ wọ̀ sí so that's why tá a kì í fi ń lọ ìgbà tó dẹ̀ di tán wá ṣe é dé dáàdì mi family ìyá àti family bàbá wọn forí kó síbi kan pé bóyá àwọn tán máa kó wa lọ ipe kan mú wa lẹ́yọ kọ̀ọ̀kan àdẹ sọ pé bóyá àlè pín àpébì kan náà làwọn méjì máa dúró sí family kìíní sọ pé bóyá tá bá ti lọ sí family ìyá nǹkan tán bá ti fojú wa rí ń bẹ pé no coming back family bàbá náà dẹ̀ sọ pé tó bá yẹ pé family ìyá náà la lọ ipe ká má wà sọ́dọ̀ àwọn ọmọ so that's why ta fi dúró ń lè dájú. ẹnì kankan wà wá bẹ̀yẹn wá wò yìí. ẹnì kankan wà.
wọn ò mọ tẹ́ǹjẹ́. bẹ́ẹ̀ nígbà tó di 8 days yẹn wọ́n forí kò pé kẹ́nìkan dúró sọ́dọ̀ wa dẹ̀ nígbà tó dẹ̀ yà tán lò bí oṣù kan àwọn náà lọ. ọlọ́mọ jẹ́ adẹ́rù wálẹ̀ o just like that ó ti tọ́dún kan tẹ́ ti ń dágbé báyìí. bẹ́ẹ̀ ni sà ó máa pẹ́ ọdún méjì ní April 20. yọ pọ̀ ọdún méjì lè pre tẹ́ ń dágbé tẹ́ rẹ̀ nìkankan. bẹ́ẹ̀ ni sà. ẹ̀yin ọmọ obìnrin ẹ̀yin bo ni ọmọ àlúwò nìyá yín. Ìwó. ọmọ àwo ni. bẹ́ẹ̀ ni. ẹ mọ́kọ agboolé wọn wò. ní Kúta. Kúta. bẹ́ẹ̀ ni. ọmọ Kúta ni. bẹ́ẹ̀ ni. ẹ mọ́kọ agboolé wọn bẹ̀. Kúta nìkan ni mo mọ̀ mi morúkọ agboolé wọn. tọ́ àfà Ṣọlá afẹ́kẹ́ yọjú sí wa alágídìgbò lọ́la àfà Ṣọlá tán wà lórí ilẹ̀ lólódó àwọn ọmọ ẹ̀gbọ́n yín lẹ̀ ń rí àbí ẹ yọjú sí wa lọ́la gbogbo nǹkan tá a bá tiẹ̀ fẹ́ ṣe ẹ yọjú sí wa lọ́la adìẹ yìí kú káàdì ẹyin ẹnu ẹ̀yin náà tún lè pe àwọn èèyàn yín tó kù ẹ lè pè wọ́n àmọ́ retí yín ẹ ṣeun dìde. lára kọ́kọ́rọ́ alátẹ tó ń tàtẹ. yes ma. ẹ ra sa. a rí yín o. bẹ́ẹ̀ ni nípa ọmọ mi kan ni mo fi wà láti 2014 ló ti lọ nílé nígbà tó jáde school start 2015 ló ti wá lọ pátápátá àtìgbà yẹn mi rí. ọkùnrin ní àbóbìnrin. ọkùnrin ìgbà tó ń lọ sí school yẹn ló pàdé àwọn new life àwọn tó ń jẹ́ GNND yẹn. so láti ìgbà yẹn báyìí kò wálé rárá a tún lọ sí branch wọn head office wọn lẹ́kọ̀ọ́ a lọ mú gbà yẹn gbàdá tún lọ mú ó tún sá wọ́n wá sọ fún dáadé pé tí mo bá jẹ́ kó ń ṣe iṣẹ́ yẹn òun máa para hàn even kan kò gbé fún anybody mọ́ bc ló máa ń kọ but a bá fi another phone pé ó máa píkẹ̀ kò wálé láti bí ọdún 8 ó lé báyìí. fọ́tò rẹ̀ dà. orí fọ́ọ̀nù ló wà. ẹ bá ti fún wa kẹ́ ẹ tó bọ́ sórí afẹ́fẹ́ ẹ má wọrí ẹ tètè fún wọn. kí ló orúkọ rẹ̀. Ìdòwú Peter. ẹ káalẹ́ ma. ẹ káalẹ́ Alhaji. yes ma. lọ́wọ́ jẹ́ pé fa. àmín. ẹjọ́ ìyáàwó mo mú wá. ìyáàwó ní mọ́jàwé ìyàwó bàbá aláàgó àti Yétúndé ọmọ rẹ̀ ọmọ rẹ̀ ló bímọ fọ́mọ mi. ok. ní 2014 ngbò lóyún ó gbé wá àgbà ngbò pẹ́ ìyá ní ọmọ òun ò lè foyún ṣe fírídọ́ọ̀mù àfikọ́sẹ̀ mo pè ìyá ọ̀dàn lóhùn wọ́n sá ní ìgbà náà àwọn ti ṣẹ́yún ẹ̀gbọ́n rẹ̀ sì ní ó pe òun pé òun ọ̀sẹ́yún tóun òun kàn fagídí gba owó ní ọwọ́ àbúrò òun ní o òun ọ̀sẹ́ oyún o òun bá ṣàdúrà fún pé tó ọ̀kadì ń tiẹ̀ lọ fowó gé aṣọ tó bá wù ọ́ ìgbà náà sì rèé ẹ̀gbọ́n ẹ̀ bá kiri yóò rí pẹ̀lú oyún níjẹ́ ó sì bímọ ó pè é ìyá wàrísì òun bímọ o gbogbo wa bá kóra wa lọ àtẹ̀gbọ́n àtàbúrò ńgbà sáré bẹ́ẹ̀ wọ́n sáyàdà tí a pé ń bo là ń bọ̀ pé a gbọ́dọ̀ wọlé. ọdún wo nìyẹn. ní 2014 ènìyàn bímọ yẹn láti ìgbà náà láti wá ń bẹ̀ yàwó títí kò gbà ọmọ mi tó sì bímọ fún ìtì síwọ́ ọsẹ́ mọ̀ wá síwọ́ ọsẹ́ làwọn àbúrò ẹ̀gbọ́n ẹ̀ wá ní sáwọn àbùn lọ́mọ ní ìyá ebẹ́ tí èsì mọ́ rí fọ́tò Nóòrù mo ní à lílọ tọ́mọ mi lọ kẹ́yìn títún lọ ra wẹ́ẹ̀bẹ̀ sí ìyá ìwọ̀n àtẹ̀gbọ́n rẹ̀ yìí tó lọ kẹ́yìn èpè tíyà ń sẹ́ fọ́mọ mi ní ọ̀darí wọlé mo fojú sunkún Nóòrù dínì mo ní ẹ mọ̀ tún lọ wọ́n láwọn lọ nínú àtún lọ tí wọ́n tún dọ̀ ó tún bẹ̀rẹ̀ sí ní ṣépè fún bí wọ́n ṣe dúró yìí náà ni mo bá wá lọ láìwẹ̀ ìwù pé ìyá àwò dákun torí Ọlọ́run ń wò bí pọ̀ mọ́tún pa àwọn eléyìí lóní kẹ́ni sẹ́yìn ṣẹ̀ṣẹ̀ ń kú ni mo bá wá ké lọ sí sálínsílé wọ́n sá gbìyànjú wọ́n tún bẹ̀ títí wọ́n tún fọ́nrán Ọlọ́run kọ́ Ọlọ́run wọ́n tiẹ̀ tíráì wọ́n sá mú ìwé 4 lọ fún ó ní ta ní Oríyọmí ọkọ ẹ̀ wá náà ká sí báyìí wípé tí n bá fẹ́ kàn dínú yọ̀ kí n má mú ìwé Oríyọmí dọ́dọ̀ ọ̀hún mọ́ o àlàyé ẹ̀dákun ẹgbà mi ò ní nǹkan kan ásídẹ́ǹtì ọmọ mi gbọ́wọ́ lọ lọ́wọ́ mi yáàwó ọ̀lànà rẹ̀ kí mi ọmọ tí mo tún á ní wọ́n mọ wò ó lòun ọ̀dàpọ̀ mọ́mọ́ ọ̀hún ni ẹ̀dákun ẹgbà mi ẹ mọ́jọ ọyàn ń jẹ. ìyáàwó ní mọ́jàwé ìyàwó bàbá aláàgó ìyá Yétúndé kọ̀sẹ́ntì bájà tí èkú ẹ̀dákun ẹgbà mi bá a ṣe tó ní ọmọ sẹ́pẹ̀ ògì ní níta ní ọmọ sẹ́pẹ̀ fún ìwò ló ti wálé
wọ́n fẹ́ yàn mí jẹ dákun. ìyá àwo ní mọ̀jáwé ìyàwó bàbá aláàgó lẹ́gbẹ̀ẹ́ lé bàbá mọ́forí kan lẹ́gbẹ̀ẹ́ lé bàbá mọ́forí kan àpapọ̀ mírísíkà tí ó sì ọ̀yẹ́mí ládọ́gba ó ń tógi ògì ní ń ta ìyá àwo ní mọ̀jáwé ìyàwó bàbá aláàgó tí ń tógi ó lóun ní gbọ́ ọmọlé olóhùn ọ̀dà pọ̀ mọ́mọ́ òun ni olóhùn ọ̀dà pọ̀ mọ́mọ́ òun ni wọ́n bẹ̀ tí ní sálẹ̀ lóru ti kú èpè tó sẹ́fún kan lílọ tọkàn òun àtẹ̀gbẹ́ ẹ̀sìn ọjọ́ ọmọ lọ ni tí wọ́n máa bẹ̀ wọ́n jọ àmọ́ gbogbo mọ́mọ́ ọ̀dọ́ wa Alhaji Dauda ní ẹ̀dọ́gba àjọ lọ ni gbogbo àwọn ẹ̀gbọ́n ọmọ mi àkọ́bí mi bàbá Báràkà Isiaka ní àbọ̀ ọ̀dàn àjọ lọ ni sẹ́ ń bẹ̀ yá ìyá ìlóhùn ní gbọ́ ó lóhùn ní gbà. but ó ti wá sálí sílé náà. ẹ̀ẹ̀kan rẹ̀ méjì ẹ̀ẹ̀kan náà lọ́yọ̀ ọjọ́ ní ọmọ wa kọ̀ mọ́ ọmọ wa. nígbà náà ọmọ wa ló sá lọ kọ̀ wá. bàbá tó lọ mọ́ ọ sáàrí. nígbà tó ní ọlẹ́tọ̀lẹ́ntọ́ lọ mọ́ wọ́n wá ní ó pìsẹ́ǹtì bàbá tó lọ mọ́ ní ọba pìsẹ́ǹtì. ní ọba wọn bẹ̀ tí pé ọ̀dà náà lọ́mọ́ àtọ́ lọ́mọ wa nígbà wọn ṣe ọkọ ẹ̀ níta ní Oríyọmí tí n bá fẹ́ kàn dé nù yọ kí n má mú Oríyọmí dọ́dọ̀ ọ̀hún òmìnira Oríyọmí ò ní ṣe tèmi náà ti bí ẹ ṣe ń ṣe tarádùn yòókù tí ń yanjú tèmi náà yanjú ń bẹ mo mọ́ra ìyàwó ọmọ mi wá bí ọ yanjú. ṣe bọ́ yọjú tani torí yọmí ẹ ò nítumọ̀ fẹ́mi ṣe bọ́ yọjú. àní mo mú ìwé mi wá. ó yọjú náà. ó yọjú ọmọ ni. ọgbà ó ti yọjú náà ó ti ọ̀nà wà gbogbo etí ẹnu sọ yẹ kàn rògbò tẹ bá sọ yẹn yóò nítumọ̀ sáwa ni ó yọjú náà tó fi yọjú yẹn ṣé ẹnìkan wá lè pẹ́ nìkan ni àbí nìkan bẹ́ẹ̀ nìkan bá níta nítorí ọmọ ṣe ń gbénu olè ni ẹ mọ̀ parọ́ ń tọ̀ wọ́n ìyanu kí n sì rò bọ́ rẹ àwọn bẹ́ẹ̀ náà ni ti sọ fún mi. bọ́ bá rẹ àwọn ni wọn ò ní yọjú sí àwọn yọjú náà fún wọn láti yọjú yẹn wọ́n ti ọ̀nà wa wọn ò kàn mọ̀ pé wọ́n rò pa àgbẹ̀nu kúrò bẹ́ẹ̀ ni wọ́n mọ̀ pa àṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ kan ní. ìyá àwo onímọ̀jáwé ìyàwó bàbá aláàgó tẹ́ǹtógì ìyá Ayétúndé ọmọ tó bímọ yìí gan kọ́. òun náà wá. òun kọ́. òun náà ń bẹ òun náà wá sálí sílé. kí ni ó kọ rẹ̀. Yétúndé ọmọ ìyá àwò ó ti lọ́kọ mi ni. ó ti lọ́kọ mi. Yétúndé ọmọ ìyá àwò àmọ́ ibi tó wà ní tiẹ̀ sí. Ìbàdàn náà lọ wà. Yétúndé kí ló ń jẹ́. Ràṣídá. ẹ̀yin náà yọjú sí wa ìyá àwò ìyàwó bàbá aláàgó nímọ̀jáwé tẹ́ǹtógì ẹ mọ̀jà pẹ́ lórí ọ̀rọ̀ yìí kì í ṣe ọ̀rọ̀ àṣálí sílé mọ́ o ẹ̀rọ pé gbàtẹ́ wá ẹ̀rí Oríyọmí ọmọ Nàìjíríà ló fẹ́ rí yín báyìí àti bàbá aláàgó àti ìyàwó wọn ìyàwó nímọ̀jáwé àti Yétúndé Ràṣídá tó bí ọmọ tá à ń sọ yìí ẹ yọjú sí wa gbogbo ọmọ Nàìjíríà fẹ́ rí yín bóyá ìyẹn ó jẹ́ kí á tiẹ̀ mọ bàbá ọmọ yẹn ẹ wàá ṣàlàyé fún gbogbo ọmọ Nàìjíríà kò possible kí èèyàn sọmọ ọlọ́mọ di tiẹ̀ tí ọmọ téèyàn ò bá bí tí èsè èèyàn ló bí tí ó bá di tiẹ̀yàn yóò pass through àwọn processes kankan tó ní ṣe pẹ̀lú ìjọba ìyẹn ni wọ́n pè ní adoption dẹ̀ pé oríṣiríṣi gbogbo ẹ̀ ló ní ṣe pẹ̀lú ìjọba èèyàn fi ọlá jiyọ̀ ìwà ojú dúdú ni wọ́n máa ń pè yẹn mo sì mọ̀ pé yìí ò sí bẹ́ẹ̀ ìyàwó nímọ̀jáwé ìyàwó bàbá aláàgó tẹ́ǹtógì ẹ yọjú sí wa ní ọjọ́ wo ni mọ́gàjí orí rédíò lọ́kàn lọ́jọ́ Jímọ̀ ẹ yọjú sí wa lọ́jọ́ Friday ọmọ Nàìjíríà fẹ́ gbọ́ sáìdì tí lọ́jọ́ Friday wọ́n lá gbọ́ ẹjọ́ ẹnìkan dá àgbà òṣìkà gbogbo tí màmá yìí sọ wọn gbà pé òótọ́ ni o ó dìgbà tẹ́ bá débì tẹ́ bá ní òótọ́ ni kò sẹ́ni tí ó sì mú iṣẹ́ ẹgbọ́n mọ́tì inú yẹ láti mọ̀ pé òótọ́ ni kò sí táṣe náà ju pé kákàrọ̀ yìí lọ pé wọ́n ṣe bẹ́ẹ̀ o bí wọ́n ṣe ni kó sì jọ yé wa ẹ máa lọ màmá. ìyá àwo nímọ̀jáwé ìyàwó bàbá aláàgó tẹ́ǹtógì àti Ràṣídá ọmọ yín títún jẹ́ Yétúndé à ń retí yín nínú iṣẹ́ rédíò Àgídìgbò lọ́jọ́ Friday ẹ ṣeun. kọ́rọ́ alátẹ tó ń tàtẹ́ ní owó alátẹ. fọ́tò ọmọ tí màmá sọ ṣẹ́ ti rí ẹ bá ń gbé sí i. yé kọ́kọ́rọ́ alátẹ tó ń tàtẹ́ ní owó alátẹ. àmọ́ ń gbé ń jàre. bí mo ṣe ọmọ tẹ́ ń wá ní. bẹ́ẹ̀ ni kí ni orúkọ ẹ̀. Ìdòwú Peter bó ó ń gbé kọ́ ẹlòmíì bó ní Kaduna lòun wà.
wọ́n àti ẹ̀mọ́ kankan nípa ẹ̀ ibi tó ń àwọn wo lẹ ló ń bá ṣiṣẹ́ gan báyìí. àwọn new life tó ń jẹ́ GNND tẹ́lẹ̀ ok àwọn yẹn ló bá ṣiṣẹ́ lọ ó dẹ̀ ti lọ mú ní head office wọn bí ẹ̀ẹ̀mejì ó tún sá padà ó wá ní tí àbájẹ́ kò ń ṣe kó máa para òun láìjọ́ tó dẹ̀ ti lọ kò rí nǹkan kan àrí nǹkan kan nínú ayé rẹ̀ òun ló jẹ́ kí n wá síbẹ̀ yẹn ọmọ Nàìjíríà ọmọ yóò ní bọ́ sọ́wọ́ o. ọmọ yìí ti bọ́ sọ́wọ́ GNLD tó di new life báyìí ó ti ń gbé new life wọ́n mọ̀ changes new life náà ni pé ìgbé ayé ọ̀tọ̀ náà ní kọ́ mọ́ sáfòbí láìsí rí nǹkan kan bí ó bá wà tèèyàn lè rìnsẹ̀ láti bí ìdẹ́kọ̀ọ́ kó ló ń wẹ́n tí ó rajà káàkiri new life náà ni àbáyé tuntun náà kọ́ tọ́ iléeṣẹ́ new life ẹ bá wa provide ọmọ yìí o orúkọ rẹ̀ a máa jẹ́ Ìdòwú Peter iléeṣẹ́ new life wọ́n ní Kaduna ló wà báyìí ẹ̀yin náà ẹnikẹ́ni tó bá ń ṣiṣẹ́ pẹ̀lú iléeṣẹ́ new life tí wọ́n máa ń kó oògùn lé àwọn ọmọ lórí mọ̀rìn kí ayé òun nì new life GNLD tó di new life ẹ bá wa present ọmọ yìí fún àwọn òbí wọn o ẹ dákun o ọmọ yẹn náà lẹ́rìí yẹn o Ìdòwú Peter wọ́n lè tún ti gbé lọ Kaduna báyìí. Ìdòwú Peter kò gbọ́rọ̀ kò gbọ́ gbogbo nǹkan tá à ń sọ wọ́n ti dí létí o. ẹ dákun ẹ wá fà lé àwọn òbí ẹ lọ́wọ́ tí ẹ bá rò pé yóò máa bọ̀ yóò fà sọnù ẹ máa mú bọ̀ ní Àgídìgbò new life inside life new life former GNLD now new life ẹ dìde mà. ta ló mọ̀nà kí ló.